yìnbọn mọ́ rẹ̀ lẹ́sẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ ò jẹ́ mi ju $100 lọ mo sọ pé káwọn èèyàn máa bá mi wádìí ẹ wáì tó fẹ́ wádìí mi kóhun tó wá wádìí mi lèmi ti rí di tiẹ̀ mo wá yin kékeré ó jàporó díẹ̀ ó rà pé kíní yìí ò tí ì hit ẹ̀ dáadáa mo wá dé lónìí mo fẹ́ hit ẹ̀ dáadáa bàbá parí ìjà lẹ́yìn ìgbà tí n bá ṣe tinú mi tán ni. ẹ̀yin èèyàn ẹ wo bàbá wa Wíkóńkó wọ́n mọ̀ ti dá ààrẹ Almoroofu lò ẹ mọ̀ pé lálẹ́ àná ààrẹ Almoroofu ó ṣe fídíò fún Awíkóńkó ẹ wo bàbá wa Wíkóńkó wọ́n ti fèsì fún Almoroofu wọ́n ti sọ ìpínlẹ̀ ibi tó ti jáde wá ibi tán ẹ wo ẹ jẹ́ kí sáré gbé ń débẹ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù kẹ́ lè gbádùn fídíò yìí ẹ jẹ́ ẹ̀dùnmá gbàgbé láti subscribe sórí Ìgbémi Débẹ̀ ẹ jẹ́ ẹ̀dùnmá gbàgbé láti bá mi share fídíò mi. ló prompt mi o láti fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe o kó lè mọ̀ pé ìhàlẹ̀ ò mú fún mi mọ́ ẹja gbọ́rọ̀. ṣe rí ọ̀rọ̀ tí mò ń fẹ́ sọ yìí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló bá wí àtọkùnrin àtobìnrin torí íńtánẹ́ẹ̀tì ti bà ilé ayé jẹ́ ó dẹ̀ tún tàwọn kan ṣe àwọn kan ti mú orí ibú sọ ẹnu lórí íńtánẹ́ẹ̀tì yìí àwọn kan dẹ̀ ti mú oríire sọ ẹnu méjèèjì ni kẹ́rí ọ̀rọ̀ tèmi ò ń pọ̀ rárá torí mi ò ní time láti máa jókòó sórí íńtánẹ́ẹ̀tì tó yẹ yín láti máa rojọ́ kiri bọ́ńkọ́yọ́kọ tí mo mọ̀ ni pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan kódà àwọn ariwo kì í pọjọ́ òkìkí ìpọjọ́ táwọn èèyàn máa ń sọ yẹn mo kàn rí pé my name is just flying around every internet throughout the whole world and one particular person èmi àti ò tí ì ríra rí sójú o a sọ̀rọ̀ rí o a ríra rí sójú kí ló wà níbi pé kí èèyàn kan jọba ní ìlú kan kí kò wọ agbárùkù tí. now bẹ́ẹ̀ bá gbọ́ nǹkan tó sọ ó ti sọ̀rọ̀ síwájú ó wá ní and one particular person mi pẹ̀lú ẹ̀ ti sọ̀rọ̀ rí o ṣùgbọ́n àríra rí sójú directly or indirectly èmi náà ní bá wí kí ló wà nínú kí èèyàn kan jọba kí gbogbo ọdẹ gbárùkù tí. ọmọ ọba lèmi. ọmọ ìjòyè lèmi. ẹ bá lọmọ Fúlàní ni mi wàhálà títí ni torí kò túrun kankan lára tèmi kí wọn gbé àpótí jókòó báyìí kó fi 3 hours bú mi báyìí kó bú ìyá mi látòrí èékánná kó bu dérun orí kò túrun kankan lára mi torí mo mọ̀ pé rọ́ ni àmọ́. èwo ni rọ́ńbẹ̀ brọ́dà wa ṣé màmí rẹ̀ ọ̀tá túwó rí ni àbí wo tọrọ ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lèmi màmí tẹ̀kọ́ rí ọ̀tá kàrà rí ọ̀tọ̀ lè rí kò sẹ́ni tí yẹ ọ̀tá nǹkan kan rí ọ̀gbádùn mi kò sẹ́ni tó dẹ̀ wá láti wá fìyà oníyàtà yín aṣọ ọ̀nà ní fìyà ẹ̀ gbọ́pọ̀ ọmọ ọ̀sán ní kó pọ́npọ́ bá mọ̀ mẹ́ẹ̀ everybody ń sọ fún ọ pé wọ́n lọ bẹ̀rẹ̀ rẹ̀ oníbàwò ló ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ẹ ń sọ ọ̀nà àmọ́ gbàgbé ẹ ń kó ni ò ní gbàgbé ìwọ gangan tó o bá yẹnu ẹ̀ wò dáadáa ó rí pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí orí rẹ ló ti bẹ̀rẹ̀ ìwọ lọ bẹ̀rẹ̀ rẹ̀ ìwọ náà lọ wá do ní wàásù yìí ó do ní wàásù ó di preacher pàpà síbẹ̀síbẹ̀ náà ẹnu ọ̀rọ̀ Mr. Ọláwálé Ọlá God bless you Professor Adéwálé Yago God bless you Abisade Joshua Títíladé God bless you mi ní wáyìntì now ẹnu ọ̀rọ̀ ẹ má jẹ́ ń gba táìmù yín rárá kí n lè bá tètè sọ nǹkan tí mo fẹ́ sọ pápápá ni mo wá pápápá mo fẹ́ drop ẹ̀ ṣùgbọ́n báńgà ni. ẹ jẹ́ ká fi oríṣiríṣi ṣàríkọ́gbọ́n o wọ́n pe lady wa kan ní sister wa kan ní Maureen ó dàbí pọ̀pọ̀lọpọ̀ ò tí ì rí inú gbogbo àtà máa ń sọ̀rọ̀ Maureen
látòrí íńtánẹ́ẹ̀tì ló ti dàbẹ́ kó fẹ́ rẹ́wọ̀n yìí, mi ìgbàdúrà kó rẹ́wọ̀n yìí. tí ẹ bá ń gba information lọ́wọ́ èèyàn àtọ́rọ̀ ìbáwí àmọ́ o. Now, do you know wípé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní máa ń fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ́? Maureen, mo rò pé yín náà gbọ́n parẹ́ dẹ̀ mọ́ woman yẹn, very popular woman. Now, ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a bá dàgbà dé stage kan tàbí tọ́lọ́run bá gbọ́lá fún wa dé stage kan àmọ́ gbàgbé ìpìlẹ̀. N ló fi jẹ́ pé lórí social media lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn artist ni wọ́n ń ta kora wọn. Ilé ó sọ pé òun lòun ń jẹ́ kí lágbájọ́ popular, tọ̀hún sọ pé òun lòun kọ́ tàmẹ̀dùn sẹ́, kálukọ́ máa jiyàn irọ́ gbàdógójì mo bẹ̀rẹ̀ ṣáájú ẹ̀ ó bẹ̀rẹ̀ ṣáájú mi, oríṣiríṣi nǹkan. Mo ń wo program kan lórí YouTube náà ni wọ́n interview Òkèlè, wọ́n interview Sanyẹ̀rì. Òkèlè sọ wípé òun síwájú Sanyẹ̀rì bẹ̀rẹ̀ àwọn jọ ń ṣe crew tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, ẹnìkan ń tanná, ẹnìkan ń ṣe kíní, ẹnìkan ń fa generator. So pé Sanyẹ̀rì kọ́ ló jẹ́ káyé ó mọ̀ òun, because ọ̀pọ̀ olólùfẹ́ àwọn òṣèré àwa tá ń ṣètò ni wọ́n máa ń dá wàhálà lẹ̀ láàrin wa nípa fígbé wa sẹ́gbẹ̀ẹ́ ara wíwọ̀n wá wò bá a sì dẹ̀ sí báyé nu. Torí báwa náà ṣe máa ń wọn Ọọ̀ni àtàláàfin nu láyé Aláàfin àná, láyé Ọọ̀ni àná Ọọ̀ni ló lówó jà Aláàfin lọ, Aláàfin ló lówó jọ Ọọ̀ni lọ, kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí, ó ti wà látayébáyé. Wọ́n lálàáfin ra mọ́tò kan nísìnyí ẹrẹbẹ ni mọ́tò tá a wí, ilẹ̀kùn mẹ́ta ló ní lẹ́gbẹ̀ẹ́ kan, ilẹ̀kùn mẹ́ta ló ní lẹ́gbẹ̀ẹ́ kejì, mọ́tò ń tóbi, mọ́tò ń gùn lọ ni, mọ́tò ń fa ẹni bẹ̀ sí ọlọ́yẹ ni. Láàmú pé ńgbà Ọọ̀ni náà ti rarú ẹ̀ bí ṣe ń lọ pàdé lọ́ba báyìí, ajá nìkan ló kónú ẹ̀. Bọ́n ṣe débẹ̀ báyìí tí wọ́n sílẹ̀kùn tán rò pọ̀ ní ọ̀bọ̀lẹ̀, ajá lásán lọ́ bọ́lẹ̀ ń bẹ̀. Látún pé owó ẹnìkan ju tẹnìkan lọ, kò ṣẹ̀ṣẹ̀ dáyé. Social media ló jẹ́ kọ́tàn ni, látayébáyé la ti mọ̀ ń rètí èèyàn. Láàmú fojú wẹ́n ti ṣe tíátà pé ẹni lówó ju ẹnìkan lọ, nímọ̀ pé wọn ní tátà lójú yányàn. Social media ló jámọ́ ní ìsìngbà wọn ń tọrọ owó fún ọ láti kọ́lé, tán ń tọrọ owó fún ọ láti gun mọ́tò. Látó rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n ṣiṣẹ́ lẹ̀ fáwọn tí ó jẹ́ ni. Láyé àwọn Ṣẹ́gun Ọdẹ́gbàmí èèlò wọn ń san fún players, ṣùgbọ́n ní ìsìn láyé àwọn Òsínmẹ̀ èèlò ni wọ́n ń san fún player. Láyé àwọn Bàbá Sàlá èèlò wọn ń pa lórí fíìmù. Láyé àwọn Fẹ́mi Adébáyọ̀ Ọdún Adékọ́lá Ibrahim Chatta ẹ lọ wòye tí wọ́n ń pa lórí fíìmù. So ìran kan ní òyìnṣẹ́lẹ̀ fún ìran kan, ibo ni mo ń lọ. Maureen yìí kó tó dípò náà di sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media, ìmí lè sọ̀pìlẹ̀ rẹ̀ because iṣẹ́ tó kọ́kọ́ ṣe láyé iṣẹ́ pásítọ̀ ni. Iṣẹ́ pásítọ̀ náà ló ti tẹnu mọ́. Ṣe rí àṣebáyìí ni wọ́n mu mílíkì nílé ló kó bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ oko. Maureen gbéṣẹ́ náà fún mi lọ́dún náà lọ́hùn, that will be 2018. ń pé òun fẹ́ sọ̀rọ̀ sí pásítọ̀ kan, òun fẹ́ dráàgì pásítọ̀ kan, wọ́n lu àwọn kan ní jìbìtì, wọ́n bá àwọn kan sùn ní orí àpáta ìgbàdógóje èrò ọ̀wájà. So ó fẹ́ kí n bá ṣiṣẹ́ lórí iṣẹ́ yẹn ń gbà yẹn lọ́dún náà lọ́hùn. Mo rántí pé mo wá charge ẹ mọ̀ pé sàjẹmọ́ṣẹ́ lè mi, mo charge ẹ̀ níye tí ò ní lè san, because mo wo pé pásítọ̀ tó fẹ́ kí n sọ̀rọ̀ sí i ọ̀tọ̀ ni pé kèmi gangan ó rí pé pásítọ̀ kan hùwà tí ò da kí n pick interest nínú ẹ̀. Ọ̀tọ̀ ni pé kó wá bá mi pé kí n wá búyàn kan ẹni tí ọ̀sẹ̀ mi rí tí mi ní nǹkan kan pẹ̀lú ẹ̀ rí. So mo dẹ̀ examine ẹ̀ dáadáa, mo fún ní time kó fi sọ̀rọ̀. And I recorded whatever we say, gbogbo ohun tá a sọ pátápátá mo record rẹ̀. Ńgbà tá a wá parí ọ̀rọ̀ òun fẹ́ kí n bóun ṣiṣẹ́ lórí ẹ̀ kí n bóun gbé jáde ń gbowó iye báyìí nígbà ó ló ti pọ̀ jù n sì sọ nǹkan kan mọ́, tó bá pọ̀ jù ìwọ náà lè ṣe fún rẹ. And she came out. So ó wá ní reception tó dáa. Àwọn èèyàn nǹkan mọ̀ pé tó bá jà àwọn èèyàn lójú, àwọn èèyàn respond dáadáa, àwọn èèyàn wò dáadáa. Bó tún ṣe ṣèmí inú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wò nǹkan bó ṣe dípò base lórí àwọn pastor nìyẹn. Àwọn nǹkan kan wà tí wọ́n ń pè ní attack. Èmi náà ti ṣe rí, ṣùgbọ́n mi ṣe rí wọ́n ti arrest èmi rí. Mo ti lọ sí lesson, mo ti lọ training, mo ti padà dé, mo ti mọ ntọ́tọ́ àti ntí ọ̀tọ̀, ntá lè sọ ntá lè sọ.
gbogbo ìgbà tí mò ń sọ yìí abẹ́ ẹ̀kú ni mo wà, mi ò kí ń gbójú síta, mo máa ń lo máàsì ni. Kò sẹ́ni tó mọ̀ mí, kò sẹ́ni tó mọ̀ bóyá ọmọ kékeré mi, bóyá àgbàlagbà ni mí o, bóyá mo sanra, bóyá mo tínrín, bóyá mo dúdú, bóyá mo pupa, nobody knows. So n ló jẹ́ kí n sọ pé àṣé báyìí ni wọ́n mú mílíkì nílé ń ló kó bọ́ mo oko. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti jáde bẹ́ẹ̀ tí wọ́n ti wọlé bẹ́ẹ̀ torí pé wọ́n jáde wọ́n àtàkì àwọn èèyàn. Ìkan jáde ńgbà náà Wàsíù Àyìndé nìkan ni subject ẹ̀, Wàsíù Àyìndé nìkan ló base lé lórí. Ìmí ó jáde olórin kan ni ó fèsì, ìmí ó jáde olórin artist kan ni ó fèsì, ìmí ó jáde pastor kan ni ó fèsì. Tí pastor bá ṣe nǹkan ọ̀tọ̀, bàbá bẹ̀rẹ̀ sí ní wúléwúna pastor míì, eléyìí ọ̀tọ̀. Personal life àwọn èèyàn kan ò kàn wá, ìjà ló dé tó ní dòwe. Ọ̀gbẹ́ni tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ó bá sọ̀rọ̀ kàn mí, mi ní sọ̀rọ̀ nípa rẹ̀. Ibi tó ti yìnbọn mọ́ rẹ̀ lẹ́sẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀ ò jẹ́ mi ju $100 lọ. Mo sọ pé káwọn èèyàn máa bá mi wádìí ẹ̀, wáì tó fẹ́ wádìí mi, kóhun tó wá wádìí mi lèmi ti rí di tiẹ̀. Mo wá yin kékeré, ó jàporó díẹ̀, ó rà pé kíní yìí ò tí ì hit ẹ̀ dáadáa. Mo wá dé lónìí mo fẹ́ hit ẹ̀ dáadáa. Bàbá parí ìjà lẹ́yìn ìgbà tí n bá ṣe tinú mi tán ni. So tó bá ti di lọ́jọ́ míì wọ́n bá ti ń dárúkọ awí, kò ní jẹ́ kán ó wí délẹ̀, yóò sọ pé ẹ fílẹ̀ olóṣì ọmọ lélẹ́yìn. Ẹ má mọ̀rọ̀ rẹ̀ débi o. Because I always create boundaries for everything I do in life. Why? Mi ì jìjà ẹbí. Mi ì dẹ́ jìjà tí ọ̀tọ̀, mi ì dẹ́ jìjà tí mi ò lè ṣẹ́gun ẹ̀. Fídíò yìí ló tún fi tanná wọ́rọ̀ o. Ìbá jẹ́ kí n máa lọ jẹ́jẹ́. Ṣé ẹ mọ̀ pé fídíò kan l'Àgbàlá Gabriel fi ba yé ara ẹ̀ jẹ́? Ìbá jẹ́ kọ́rọ̀ wà bọ́rọ̀ ṣe wà. Woman yẹn try gan nítorí bí orí akọ aláǹgbá. Woman yẹn try gan. Ìgbà tó lóun fẹ́ dáná oúnjẹ yẹn, mo ní kó má ṣe wàhálà. Ó dẹ̀ dáná oúnjẹ yẹn, ó try gan. Ìyẹn gan ni mo wá rí tí mo fi ní mo ń láti gbé woman yìí lẹ́ẹ̀kan sí. Ó sọ di business. Oríṣiríṣi àtìrí wá ń tú. Olóṣó lóyún ó fi máàsì ìbá ń sùn. Ó tún dóbò àwìn, ó tún sanwó. Oríṣiríṣi bàbá àbèjì, òbí bèjì, kọ̀gbà bèjì, kọ̀tọ́ bèjì, kọ̀sanwó bèjì, kọ̀tọ́jú ìyá bèjì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi wá ń jáde, ó dó mi o, ó dó mi o, ó dó mi o, hòtẹ́ẹ̀lì láti pàdé, ó gbádùgójì èrò wájà làwọn èèyàn pa ha ń làwọn èèyàn wá ń kọ. So ẹnu oníkọ́ ní fi pekú. Ìwọ kú ìkọ́ni ọ̀pá ń báyìí. Ẹnu oníkọ́ ní fi pekú. So ọ̀rẹ́ mi ò wà l'Amẹ́ríkà. Ẹ̀kọ́ ńlá ni mo fẹ́ kọ́kọ́ nínú ọ̀rọ̀ yìí kó lè mọ̀ wípé kò sí ń tọ́ sápamọ́ lábẹ́ ọ̀run. When people love you, they love you. When people hate you, they hate you. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí kò sí ẹni tá yẹ̀ díẹ̀ wò tá ní bá nǹkan kan bẹ̀ rárá. Ṣùgbọ́n dáa kí dáadáa wa kó ju àìdá wa lọ. Ibi tẹ́mi best sí ò ní wípé mi ò ní wúláyà kí n pé mo gún mú. Mi ní pera mi ní tí mi ò jẹ́, ọ̀gbẹ́ni pera ẹ̀ ní tí ò jẹ́, màá dẹ̀ jẹ́ kọjá jo lójú lónìí. Ọ̀nralé kan sí Atlanta, ọ̀nralé kan sí Washington DC, igbádogójì èrò wájà. Ebi ẹ mọ̀ tí ìjẹ́ ń bẹ, ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lónìí o. Wìnrìnwìnrìn lẹ́nu àkàndá àwí kòńkò, ẹ máa bẹ̀rù mi. Ẹ gba information gidi. Ó ń dárúkọ orúkọ olórúkọ níta. Gbogbo èèyàn ló mọ orúkọ bàbá tèmi o. I don't want to see anything tẹ́lẹ̀. Àmọ́ make sure pé o ní fat ẹ lọ́wọ́ gan. Nítorí pé òyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán àwọn ará bí máa ń sọ ó ti yìnbọn lórí ẹ lẹ́sẹ̀. Now èmi ní ọ̀rẹ́ mi ń bá kì í sọ̀rẹ́ mi ọ̀tá mi yìí ń bá wí. Ó ní mò ń dárúkọ olórúkọ. Mi ń bá wá dárúkọ pé kátù. Káwọn yẹn sọ fún mi bóyá bàbá wọn nìkan ní ń jẹ́ bẹ́ẹ̀. Àkọ́kọ́ nu. Ẹlẹ́ẹ̀kejì ṣé wọ̀ ọ̀mẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ rí. Ṣó gbé lọ́dọ̀ wọn rí, ṣó gbé lọ́ndà wọn rí. Ṣé wọn ò mú ọ bí ọmọ rí, ṣé wọn ò tọ́jú ẹ rí, ṣó tọ́jú wọn padà. MC Wise, God bless you. Ṣé wọn ò tọ́jú ẹ rí, ṣé wọn tọ́jú wọn padà. Wọ́n gbọ́ ọ̀sìn bí ẹran àwọn sìn. Wọ́n tẹ́wọ́ gba mọ́ mi rẹ̀. Mo dẹ̀ ti sọ fún ọ wípé story wá similar, kò sí nǹkan tó sápamọ́ ń bẹ̀. Ayé láti bá kí èèyàn ọkọ̀ kan bì kan kó wá fọkọ̀ ń bì kan.
ọmọ tán bá bí nbí tán ti ń bọ̀ wọn ò ní sọnù ọlọ́mọ kan ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́rin ń tọkọ ọ ní ilé ayé láti bá kò sí nǹkan tó jọjú ń bẹ̀. ọ̀gbádùn mi ńlọ́jẹ̀ ń sọ fún ọ wípé bọ́ ọ bá rò pọ̀ ń wádìí mi bọ́n bá wá sọ̀dí mi fún ọ tó wá rò pọ̀ fẹ́ fi nǹkan kan bú mi tó ò lè fi bú mi délẹ̀ màá bẹ̀ ọ explain ẹ̀ better ibi tó ti dáràn lọ́wọ́ mi nù torí pé kò sí nǹkan tí dùn èmi. ọmọ pé mo béèrè lọ́wọ́ ẹ̀ pé sóò ti bá alágídí jà rí o ti fìlì alágídí rí tẹ́ẹ̀mọ̀ ọ̀nà tí ó tún máa korí bọ̀yìn lábẹ́ aṣọ pé ó yà lù mí pa lónìí ni ẹ pa mí lónìí ni ẹ pa mí lónìí ni ìbá àjọbìnrin ìbá àjọkùnrin tí ó dì mọ́ lẹ́sẹ̀ kan wọn tí wọ́n já tí ò ní já tí wọ́n já tí wọ́n máa fà báyìí fílẹ̀ tí wọ́n gbé ẹjẹ́ kọ́ pa mí o yóò lù mí pa ní o yóò lù mí pa ní o. ó ń lo léyìí tó kò yìí lèmi tán pè lákàndọ́ra Awíkonko ń báyìí di yín mọ̀yàn lẹ́yìn ọlọ́run ló kù tí ó gbóǹtọ̀ kalẹ̀ ń bí ìwọ náà rí gbogbo òsà ní jòbì lẹ́rọ̀ bó bá kan tọ́ ya láriwo fi gbalé tí fi gbòkò lòkìkí fi kan gbogbo àdúgbò ń bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ wáyé tó jẹ́ mi nìkan lẹ́ ń fèsì wáyé tó jẹ́ mi nìkan lẹ́ ń kọ̀m̀plé nípa ẹ̀ torí pé mi mọ ọmọ ibi tí wọ́n ti sọ títí dùn yàn kọ́síká ní òdùn ọ ni ò ní jáde tó bá jẹ́ mi nìwọ ni tí má ti rí pẹ́ níyẹn parọ́ wọn á kàn sọ pé nonsense lọ sọ irọ́ lọ pa ó sì mọ̀ pé mo dárúkọ ẹbí ẹlẹ́bí ṣé wọ̀ mẹ́bí tí mo dákọ ni wá ní mo yìnbọn mọ́ra mi lẹ́sẹ̀ yìnbọn wo ìbọn pé mo dárúkọ ṣé mo ní wọ́n pààyàn ni àbí mo ní wọ́n gbọ́mọ sówó àbí mo ní wọ́n jalè àbí mo ní ìdílé wọn ò dá ìwọ náà ló sì já sọ̀rọ̀ débẹ̀ tá a fi sọ pé mọ́tò lọ pa bàbá ń bàbá a rò pé bàbá rẹ gangan mọ́tò pa àmọ́ pé wọ́n gbọ́ ọ sìn bí ẹran àwọn sì ń bẹ̀ ni ìwọ la kéèrí igi yóò gbè la ìwọ lọ dáràn mọ́ràn ẹni tó fọ́kèǹgbé ọba tó tún lọ gbóníṣẹ́ ọba wá ìwọ la dá sí ni lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ tẹ́lẹ́rú ń wẹ́rú tó ní kí wọ́n jọ́kọ̀ ohun tó kó dé ọ máa halẹ̀ ọ máa fọ́kà lórí social media ìhàlẹ̀ ayé àgbẹ̀ bí ẹni pò ń gangan ni lọ́ọ̀yà tí ó gbẹjọ́rò àbóhùn ládájọ́ tí ó dájọ́ ń kóòtù ẹgbẹ́ mi ìsòun kóòtù kájọ pàdé ń bẹ́ẹ̀ bóyá dájọ́ gùn ní ṣépè fún ẹ̀yin tẹ́ gbẹ́jọ́ wá wíwú ẹjọ́ nonsense wo lẹ̀ ń gbé káàkiri ṣẹ́ ẹ̀ níṣẹ́ ni ń lọ fẹ́ sọ pé mo ṣe ń mo dárúkọ èèyàn pé kátù ń bá sọ pé kátù rí arin mo fẹ́ sọ ńkọ́ wọ́n á lè jẹ́lẹ̀ ìdíwó pè dé ìjálẹ̀ mẹ́ni oko. àwọn tó wá fún ẹ ní information ṣe mọ̀ mú kọ̀ wí pé kéèyàn dẹ̀ jókòó ó lọ ń wọnú ẹbí ẹlẹ́bí ó dẹ̀ jókòó ó dẹ̀ ń pe àwọn èèyàn fún ọ ní information ẹbí ẹlẹ́bí. now bí ọba ká ọ lára kí ni ń dùn wípé ẹnìkan ń jókòó ó ń fún èèyàn ní information MC Wise ò ní mọ̀ọ́sí ò ní mọ̀ọ́yà pé ẹnìkan jókòó ó ń fún èèyàn ní information nípa ẹbí ẹlẹ́bí ńgbà tó jẹ́ pé ẹnìkan bá kó wàhálà bánú ẹbí yẹn nbí jẹ́jẹ́ tèmi ló jókòó ni mo jókòó kó tó mọ̀ pè mí ní olórí burúkú ẹni arúgbó ti kékeré yẹ mo dẹ̀ ní mo láìkì ẹ̀ bí mo ṣe bá arúgbó ti kékeré yẹ mí o ṣé wọ́n láìkì irùngbọ̀n mi ni ìwọ wàhálà tó jẹ́ pé o ti fi irùngbọ̀n kọ́fà ẹ̀ torí ò lè proud nípa àlà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́ rẹ tó o bá lè proud lọ sí ìfọ̀ ẹ̀dànù lọ́la jáwòye là tó kó sẹ̀kẹ́ wọ́n ní the same là tó wà lẹ́ẹ̀kẹ́ rẹ lọ́wà lẹ́ẹ̀kẹ́ mọ́mí ẹ̀ náà tó lè jiyàn rẹ̀ mo mọ̀ ọ́ délé ni wọ́n ní the same là bó ṣe wàlà náà ni mọ́mí mi rẹ̀ náà wàlà tó túmọ̀ sí pé dádì náà wà mo wá ọ àṣé bí lọ wà ẹ jẹ́ kí n sáré rọ̀nù ọ̀rọ̀ ẹ̀ kí n wá sọ nǹkan tí mo fẹ́ sọ. because ìwọ tó ń fún yàn ní information ẹbí ẹlẹ́bí yẹn báwo ni ìgbésí ayé títì ẹ náà ṣe fẹ́ dáa. automatically o ti mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ ńgbà táwọn èèyàn kan lè ń fún yàn ní information ẹbí ẹlẹ́bí kan at least reality ni mo sọ because mi ò kí ń mọ̀mù lómùú I don't gamble I go straight to the point and if I don't have my evidence I don't talk about any issue tí n bá ti ní tí mo fẹ́ fi báyàn jà mi ìsọpójú ogun yá so ọ̀rẹ́ mi no ọ̀tá mi ọ̀wàlà tí ń bẹ lamẹ́ríkà ọmọ Ọ̀yọ́ ìwọ lọ dá gbogbo wàhálà yìí sílẹ̀ bí ọba wa parí ìwọ lọ́kọ̀ọ́kọ́ shut up pé báyà máa kọ́kọ́ dákẹ́fẹ́ nìkan bàbá làárọ̀ ni o ìwọ lọ́kọ̀ọ́kọ́ ṣe kínni ọkọ̀ọ́kọ́ pa ẹnu rẹ mọ́ so nígbà náà látò wá máa ń tọ́sẹ̀
tó ṣẹlẹ̀. báwo ni ìgbésí ayé ọmọ ẹ gan ṣe fẹ́ dá báwo ni ìgbésí ìyàwó ẹ àtẹbí ẹ gan ṣe fẹ́ dá ńgbà tó jókòó tó ní kó máa lọ bà tẹbí kan jẹ́. èmi ò wá rí ibi téèyàn ti wà tí ẹ rí èèyàn tó ṣoríire tí àwọn gúrùpù kan dé pàǹpà tẹ̀dẹ̀ kóra yín tẹ̀dẹ̀ ń tánìṣí méje èèyàn yẹn àmọ́. ta ló ń soríire ta tánìṣí méje gangan ta ló ń tọ̀hún ṣé wọ́n ló soríire ní torí pọ̀ wà lamẹ́ríkà nísìnyí káralé ọmọ sinmi mọ́ orí físà lọ́tìrì gbà láti lọ amẹ́ríkà àwọn ọ̀fẹ́ rèé sẹ́rú ni ọ̀já gba físà lọ́tìrì àfẹ́ rèé sekínrin àfẹ́ rèé sẹ́rú àfẹ́ kí wọ́n lò à ń lò mí òjò sorry o with due respect fáwọn tó bá físà lọ́tìrì lọ because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló bá físà lọ́tìrì lọ sí amẹ́ríkà táyé wọn ti nítumọ̀ táyé wọn ti dáa tí wọ́n ti progress ní life and you will never see them on social media kálukú wọn maintain status quo ẹ̀ ni kò sẹ́ni tó kọjá àyè ìwọ ní aláìmójúmọ́ra bí oníkẹ́ni ńlá because ká lóoru ẹ̀yìn wo wẹ́ ó mú ẹ̀yìn wò gẹ́gẹ́ bí ìyá ọ̀rẹ́ mi kan ṣe máa ń bu bàbá ń wẹ̀ nú òjò àbá ń ṣeré pa mọ́mí rẹ̀ máa ní Èlíjà ọmọ tí ọ̀jọ́jọ́ kọ́lọ́hún foríjì ọ̀rẹ́ mi yẹn kọ́lọ́hún foríjì very good brother ìwọ ọmọ tó ọ̀jọ́jọ́ lóhókùn lẹ́nu òjò òun fira rẹ̀ wá wọn dé oyè ìwọ tó ọ̀jọ́jọ́ tán bá sọ pé ọmọ ọ̀jọ́jọ́ bí ọmọ tó súre òpénu number 1 bí ọmọ tí máa ń ṣàìsàn lọ́pọ̀ gbà lemọ́lemọ́ síkìlà náà máa ń bá wí bẹ́ẹ̀ pé ìwọ ọ̀jọ́jọ́ o wọ́n fi rẹ̀ wé àwọn ọmọ tó jọjọ́ o so ọ̀rẹ́ mi ọ̀jọ́jọ́ tó bá wá mọ̀ wá rẹ̀ gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí ọ̀nà tó gbàdá amẹ́ríkà kò sẹ́ni tó yẹ kó mọ bó ṣe ń rìnrìn àjò ayé rẹ̀ lamẹ́ríkà kò yẹ kó gbé rẹ̀ sórí social media tó bá wà lórí social media ọ̀gbọ́ mọ́mì mi ni máa ń kọrin kan ṣọ́ọ̀ṣì ẹ̀rù rẹ̀ ń bà mí olódùmarè jẹ́jẹ́jẹ́ ni wọ́n máa ṣe ẹ̀rù rẹ̀ ń bà mí olódùmarè jẹ́jẹ́jẹ́ ni wọ́n máa ṣe jẹ́jẹ́jẹ́ ló yẹ kí wọn náà máa ṣe kó máa lọ ní mẹ́lọmẹ́lọ kó máa gbóyàn kẹ́nìkan kó máa gbọ́n ọ òdìgbà tó o bá pariwo ara ẹ síta ilé ìbò ṣe tó yìí mi mọ̀ra igbádogóje mọ́tò kan mò ń gùn igbádogóje mo ṣe sílé kò sẹ́ni tó fẹ́ mọ̀ èèyàn mélòó ló ń tara ẹ jẹ nílé èèyàn mélòó lọ náwó oré sí èèyàn mélòó lọ sàlùbáríkà fún èèyàn mélòó lọ sàǹfààní fún lé ntọ́mátà nìyẹn gbogbo àwọn tẹ́ ẹ jọ gbélé kó tó lọ amẹ́ríkà you help no one látijọ́ tó ti wà lamẹ́ríkà nísìnyí èèyàn mélòó ló ti mú wọlé sórílẹ̀-èdè amẹ́ríkà majority àwọn tẹ́ ẹ jọ lọ wọ́n ti kó ẹbí wọn lọ ìkọ̀ọ̀kan wọn máa àwọn àbúrò wọn lọ tán àbúrò tiẹ̀ máa ń gọ̀kadà kiri ọ̀yọ́ sọ gbàgbé. ìpè kọ́ o gbogbo ẹnikẹ́ni tó bá ń wò pé ààrẹ àlùmọ́rùfù yóò máa wálẹ̀ olúwẹ̀ ń tọrọ ẹ̀jẹ̀ ni o àkàndá lèmi o. àkàndá lèmi náà. bọ́lá ń ṣe dá mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bẹ́ẹ̀ lèmi náà. màá fọ̀rọ̀ yín màá sùn màá tún han ọrùn. ok ìyàwó mi ló lè ṣàlàyé fún yín. yóò dáa n bá ti sọ eléyìí náà tán lálẹ́ kó o sùn kó han ọrùn. nígbà tó o bá ti ní èèyàn tó o ti wò pé ọmọ kan ṣe oríire tó wá ń takò oríire yẹn báwo lóríire ọmọ tiẹ̀ náà ṣe fẹ́ ṣẹlẹ̀ táyọ̀ ní di lọ́nà. because táwọn èèyàn bá wò ó dáadáa everybody máa jọ́ọ̀jẹ́ wípé mi ever sọ̀rọ̀ nípa eré àfi tó o bá sọ̀rọ̀ jáde kí n wá sọ̀rọ̀ ṣùgbọ́n mo déédéé jókòó wá sọ pé ọ̀rọ̀ mọ̀rúfù kan o ọ̀rọ̀ wàhálà kan o ni mo fẹ́ sọ kò tí ì ṣẹlẹ̀ rí nínú ìrìn àjò èmi àti ẹ àyàfi tó o bá jáde tó o bá sọ̀rọ̀ mi níjọ́ tí mo kọ́kọ́ sọ̀rọ̀ sí o gbá o bú mi lórí program náà ni lórí ọ̀rọ̀ Yorùbá Nation àbí lórí ọ̀rọ̀ Sunday Igboho àbí lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ bó ṣe máa ń gbé tọ́ parí nìyẹn torí pọ́lọ́hún ò fún ọ ní làákàyè àròjinlẹ̀ Ọlọ́hun ò fún ọ ní ọpọlọ kó o rí nǹkan lọ́nà míì one way traffic ni ọ́ ó dẹ̀ fẹ́ kẹ́ everybody ọ wà bẹ́ẹ̀ ẹ̀yin lè gọ̀ kẹ́ ẹ máa sùn síbì kan náà kẹ́ ẹ sùn kẹ́ ẹ kọrí bì kan náà gbogbo akọ́lọ́ Ọlọ́run dá bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá lọ́yọ̀ Aláàfin nìbàdàn nìbàràpá nìkìrì ìbàràpá méjèèjì Oǹdó Ṣakí Fìdítì
preacher Ogun State, preacher Kwara State, wọ́n wàásù fún yín o. State, ayé o. Ifẹ̀, gbogbo àwa Yorùbá tá wà ń bì. lọ́tọ̀ jẹ́ nìyẹn wá wá. Ọmọ Yorùbá kan náà ni wá o. ọ̀ya. Mo wá rí i pé ọlọ́mọ ìyá kan náà làwọn. Okay, let me do it this way. ọ̀rẹ́ mi lọ́mọ ìyá kan náà ní o. ó wà náà àwọn tó sọ pé àwọn ò kì í sọmọ ìyá kan náà tẹ́lẹ̀ o. wọ́n ti múná dé padà. ó ti gbọ́dọ̀ rí. So ó ń preach ní ìsìn pé ọmọ ìyá kan náà ni wá. ṣé lóòótọ́ sọmọ ìyá kan náà ni wá? òun ló fún wa ká o. òun ló dá gbogbo àwọ̀ ilẹ̀ o. ṣùgbọ́n ní ìsìn ọmọ ìyá kan náà ni wá. God bless you. sometimes when you talk, àwọn èèyàn fẹ́ fi channel ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ máa fi make owó. mo sì mọ̀ pé àwọn kan máa wá bí o tó máa bú mi o, but mo ti promise tó bá ti wá sórí bí tó bá bú mi kò lé àkọ́kọ́ report ẹ̀ má dé block ẹ. now bó ṣe máa ń ṣe nìyẹn bá ń pè wá náà wá change náà yìí. So now ó ní béèyàn kan bá kọ́mẹ̀ntì tí ò bá tẹ̀ ń lọ́rùn ó máa kọ́kọ́ report ẹni yẹn kó n tó block ẹ̀ ṣé lè yóò ní kànú nígbà téèyàn bá ní fans tó pọ̀ téèyàn bá ní followers tó pọ̀ tó torí pé kọ́mẹ̀ntì sórí ọ̀rọ̀ tó sọ tó report ẹ̀ tó block ẹ̀ sọ ọmọ tó máa kọ́ ọ̀sẹ̀ nìyẹn láti tún open another Facebook or another page láti tún build ẹ̀ so ti túmọ̀ sí pé oró ń bẹ nínú ẹ ìwọ ló report page mi ìyìn tí ń bí mi nínú ìkanra tí mo fi wá jáde pẹ̀lú ẹ nìyẹn pé ọmọ tá a nà tí ó dẹjọ́ ẹjẹ́ àlùlálùpa òní ni ó bẹ̀rù mi o lè má bẹ̀rù mi tẹ́tẹ́lẹ̀ mo lè má jọ ọ́ lójú tẹ́tẹ́lẹ̀ òní ni ń jọ ọ́ lójú òní lọ́ọ́ bẹ̀rù mi kó tó do ní wàásù ká tó dẹni táyé ń fẹ́ ojú ti rí tó ó dà ní kójú ẹ̀ ò rí nǹkan kan kó tó kó Nàìjíríà ojú ti wá rí àtàlátà bàbá àlàrúbá. ẹ jẹ́ à comment with respect. respect kíni lórí ntọ́ nsọ. mo ti ní mi ní sọ̀rọ̀ lórí kíní yìí mọ́ bọ̀ n ti fẹ́ sọ brutal. ó yà sọ. bọ́ màá dákẹ́. gbètò ọba dákẹ́ ìní ọ̀sán tó brutal. àwọn tó ti sọ fún pé kí n dákẹ́ torí a ti rí point tá a máa mú dání. ẹ mú point yín dání ẹ fáìlì ẹ dáadáa. àmọ́ wọ́n tó bá ń bú ẹbí ẹlẹ́bí tó o ṣe mistake bú ẹbí tí o ń ṣe ẹbí tó yẹ kó o bú Ọlọ́run wàá regret pé o sọ̀rọ̀ yẹn nítorí àwọn ẹbí tó o bú àwọn ẹbí tó làmìlaka ni tó lẹ́nu. now ẹ já béèrè lọ́wọ́ ọdẹ àtòpọ̀nù tí ń sọ̀rọ̀ yìí ń sọ̀rọ̀ sí lágbájá ọmọ tó bá lẹ́nu ẹ̀ àwọn ẹbí kan lẹ́nu àwọn ẹbí kan lápá sáwọn ẹbí ìwo náà sọ fún ọ pé ò lẹ́nu tàbí tí ò lápá ohun yòówù kó jẹ́ láyé ohunkóhun tó bá jẹ́ wàá bẹ́ nìkan níwájú bó jẹ́ towó bó jẹ́ tilé bó jẹ́ ti mọ́tò àárín ló wà ẹnìkan ń bọ̀ lẹ́yìn ẹ̀ bá ò tiẹ̀ wí amẹ́ni tó yẹ ká fọlá ẹ̀ tọrọ bá ò tiẹ̀ sọ amẹ́ni tó yẹ ká fọlá ẹ̀ tọrọ tó lówó tó lọ́lá tó níwà tútù bí àdàbà ìjìnlẹ̀ pampam màsínú màsíkùn bó ṣe wà nìyẹn ọmọdé yéwò mi o yéwò mi ròròrò yéwò mi o bó ṣe ń wò mí yẹn ló ń dùn mí o yéwò mi ròròrò yéwò mi o mọ̀rànjú mọ́ mi mọ́ ìwọ nìkan kọ́ ló lójú. Dayọ̀ Kújọ́rẹ̀ lọ́kọ́ lórin. So ńgbà tó ń sọ pé bí kan la mìíràn lápá sáwọn lọ́lọ́run ni ṣé bọ́n ṣe lágbára tó wọ́n lè pín Nàìjíríà ṣé bọ́n ṣe lágbára tó bọ́n bá lówó tán lè bọ́ gbogbo òpínlẹ̀ Èkó tán lẹ́ẹ̀kan náà orí ẹ̀ ti dàrú kọ́kọ́rọ́ orí ẹ̀ ti sọnù. So àwa tó kù náà wá sọ fún ọ wípé àwọn ọmọ kọ̀lẹ́ nìkan ni ẹni tí ò sì léèyàn nìyá máa ń jẹ ọmọ tí ò bá níyàá làwọn
kò sẹ́ni tí òun sí babó ń bàbá ọ̀kárí láyé ọba mi ń bẹ̀. àmọ́ òwe ni màá máa fi pa mi nífi gbogbo ẹnu sọ tó ló máa rí mú bẹ̀. bọ́ ọba ti wá pò ìwọ náà ti mọ̀ pé máa rí mú bẹ̀ torí pọ́ ọmọ ọgbọ́n ni mí bí èèyàn bá pòwe mọ́ mi màá mọ̀ bówe bá jòwe mi ń sọ̀rọ̀ láyé àtijọ́ wọn máa ń sọ pé èèyàn yìí jìjà ojú àwọn ìyá wa náà máa ń sọ bẹ́ẹ̀ náà ni kí ló fàjà yín ẹ̀ ń wò mí wò kú wò ní nígbà tó wọ̀ ń wò kú wò ìwọ náà ṣe wò ń wò kú wò kí ni wọ́n fi rí wọn yìí jìjà ojú àwa máa jìjà ojú bó bá mọ́ mi lójú ń gbé ọ padà pé ṣé mo ṣe ọ ni bí wà tọkọ rẹ bá ń jà nù ilé ìwò ń tèmi ó sì á kanra mọ́ mi tí wọ́n náà ni sọ́rẹ́ o. mo mọ̀ pé tó o bá rí iṣó mi tẹ́ ẹ̀ bá rí kí n sọ̀rọ̀ báyìí ẹ ní jókòó láti rí ọ̀rọ̀ mú ni mo ṣe ń dákẹ́ because mo rí pé channel ni mo jẹ́ fún yín. channel ló jẹ́ fáwọn wo kí ni tí ń tẹnu ẹ jáde tọmọ ọpọlọ dání kí ni tí ń tẹnu ẹ jáde tọ́jẹ́ nǹkan gidi tó lè tajà téèyàn ó fi sọ̀rọ̀ téèyàn ó fi báyàn sọ̀rọ̀ bí òṣàṣe tó ń sọ lẹ́nu so báwo lè ṣe jẹ́ channel tá a fi ń jẹun àbí torí ipa fẹ́ kàn ń kó ló já mọ́ sọ̀rọ̀ rẹ àá kàn ń kó lásán ni àádẹ́ yọ̀ǹda rẹ ṣùgbọ́n kó táwọ̀ kàn ọ́ odidi ọdún 10 ọmọ ràn torí ẹni tí ń bá dismantle ẹnjìníà 10 ò ní lè rí tó padà màá písì ṣe lálẹ́ yìí. mo rí pé àgúnmu òwò ni mí you can call me all sort of name tó bá wù ẹ́ kó pè mí. wọ́n ra síkà fún mi àbí ok. Okay now sorry ẹ má bínú o ẹ jẹ́ n ké ẹ ń diwọ́ kúdúrú tó ní àgbà bí nǹkan bá ń fẹ́ ń bẹ̀ yóò fún yẹn o ẹ já dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń tọ́ra síkà fún ni o ọ̀pọ̀ èèyàn ní owó bí tá a wà o. Mr. Abi Olúṣọlá mi ní wáyé tí o God bless you sir thank you so much thank you God bless you. So now ẹ já gbọ́rọ̀ ọ̀rẹ́ wa ẹ jẹ́ n sáré rọ̀nù ẹ̀ tán kí n tó wáyé tiẹ̀. I don't care. Àmọ́ make sure we are very clear pé o get fat ẹ̀ dáadáa. fáàtì tí mo fẹ́ tó ń padà fẹ́ mú jáde lálẹ́ yìí wàá wá bá mi jọ́ọ̀jì ẹ̀ bóyá mo gẹ̀ẹ́tì dáadáa bí n gẹ̀ẹ́tì dáadáa. Get fat ẹ̀ dáadáa. Óyá óyá. nítorí tó bá máa ṣẹlẹ̀. fact of history God bless you. ẹlòmíì máa rí ẹ̀wọ̀n yìí lórí íńtánẹ́ẹ̀tì. ẹlòmíì máa rí ẹ̀wọ̀n yìí lórí íńtánẹ́ẹ̀tì. báwo bó ṣe ń ṣẹlẹ̀ yìí ó kàn lè bọ́ sórí íńtánẹ́ẹ̀tì kó máa tánìṣe méje èèyàn ọ̀pọ̀lọpọ̀ ò lè rí ẹ̀ ń ta tó bá rí ẹ̀gán máa dọ́jú ojú ni mo fọlọ́n búra tí ò ń ṣe ọdún kan tí ò ń ṣe ọdún méjì mẹ́ta tó ti ń ṣẹlẹ̀ sí mi Nàìjíríà. ó kẹ́ máa ń dọ̀jì ojú. ìmí ìtọ́ máa dọ́jú ojú ni. torí pé wọn ò gbé wọn ni àwọn tí wọ́n ń rí ọtán ń dọ̀jì ojú yẹn wọn ò gbé wọn ayé wọn ò bẹ́tà bó o ṣe fi wọ́n lẹ̀ náà lọ bá wọn lọ́jẹ́ kán máa dọ̀jì ojú. àwa ìgbangba làṣáátá ni irrespective tí wù kọ́ jẹ́ láyé àwọ̀ sọ fún ọ wípé àgùdà ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọ̀lẹ wa lọ̀lẹ wa ń jẹ àwọn ògbésẹ́ ràn yàn be you anybody because I don't worship rich men I don't worship billionaire I don't worship politician mi ì kàn lẹ̀kúnlé olóṣèlú mi ì kàn lẹ̀kúnlé ẹnì kankan torí ìjọ tí n bá fẹ́ kàn kó kí n lè láǹfààní àti kàn kó dáadáa mi ì tanná wẹ́bí mi ì sì tọrọ mi ì kúnlẹ̀ kálé káàkiri. bọ̀ tó bá ti rí dátà 200 yẹn wọ́n máa bọ́ bí wọ́n máa gbé ẹgbẹ́ bàbá wọn ṣépè wọ́n á bùyà wọn máa wá wo àwọn tó ń bú yẹn tí bá ti wá lọ wo péjì wọn máa wọ pé eléyìí wo bó ṣe rí owó tó yẹ kó fi jẹun wọ́n bọ́ dátà wọ́n máa búyàn ẹ̀ ń sọ́pọ́tì nǹkan burúkú ẹ̀ wá rò pé ilé ayé yẹn ń dùn gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó o bá rí ọmọ ọlọ́mọ tó ṣoríire tó wá wò pé ó máa tako oríire yẹn pẹ̀lẹ́ níwájú lẹ́yìn lọ́tún lósì láàrin wọ́n máa tako ọmọ ẹni torí tí ọmọ yẹn bá ní oríire níwájú báyìí wọ́n máa tako ni tó bá ṣoríire tán wọ́n máa mú ọmọ yẹn wálẹ̀ but for every one of us àti gbogbo àwọn àáfàá wa àti gbogbo àwọn bàbá mi lórí íńtánẹ́ẹ̀tì gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹran tí ẹ ní mọ̀ ọ́n gbọ́. ọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ kò rántí ẹ̀rín. tó tẹ̀lú tó ń ta lóye bàbá ẹ̀ lọ́pọ̀ ò lè ríra lọ́wọ́n. ìwọ tó jójúlówó ọmọ Ọ̀yọ́ tó ń sọ kò sí ọba ò lè ríra lọ́wọ́n. èní láàrin àmọ́lá
òun náà fi máa ń pè wáyé pé ká mọ tá à ń sọ lórí íńtánẹ́ẹ̀tì. ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ti rí crowd ẹlòmíì tó bá ti rí èrò báyìí kò sí nǹkan tí ò lè sọ. èyí táwọn àfáà sọ, èyí táwọn ẹ̀gbọ́n sọ, èyí táwọn àbúrò sọ, gbogbo ẹ̀ la gbọ́. ẹ jẹ́ a ní sùúrù ká má balẹ̀ ayé wa jẹ́. ẹsẹ̀ 6 péré ni o. bí ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn kan ti kú láàárọ̀ yìí. ẹ̀mí ẹnìkan ti bọ́ ní mínítì tí mo fi ń sọ̀rọ̀ yìí. ọ̀gbẹ́ni mọ̀wulẹ̀ sọ̀tàn fún wa gbogbo àná la mọ̀ pé ìṣẹ́jú lẹ̀mí ń bọ́. now gbọmọ kóòtù òjíire bí nbí awí lamọ̀dé yìí ò ọ̀rọ̀ bú ṣe rí bí ọ̀rẹ́ ẹ wá ṣe gbérọ kalẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn irọ́ wá bújọ lọ́wọ́ ọ̀rẹ́ mi tó lọ sóko ọ̀tá mi tó lọ sóko tó lọ kọ ebè o ǹgbà tó dénú oko ó kọgọ́rùn ebè ǹgbà tó délé tán ló bọ́ sọ fẹ́rẹ́ ilé ó ní ìgbà ebè lòun kọ nínú oko o irú ènìyàn bẹ́ẹ̀ yà kì í bá jiyàn o bó bá jọgọ́rùn òtítọ́ tán ara mi o ń fúnra rẹ̀ látúnjọgọ́rùn irọ́ pápápá mọ́ ń lọlé. náà ọ̀rẹ́ mi àlùmọ́ gbogbo ń tọ́ sọ mọ́ gbọ́ o ọlọ́dà fún ọjọ́ tọmọ ẹgbẹ́ rẹ lọ débi páwọn èèyàn ń rí ọ wọ́n ń dọ̀jú ojú ara wọn ò lè gbójú síta wọn ò mọ̀ ọ́ ni ọmọ pàràlú èbó dé ó ti gbẹrù mí lójú débi pé wọn ò ní lè wádìí wọn ò mọ nǹkan kan wọn bílí pé gbogbo ẹni tí ń lọ ìlú èbó tàbí ẹni tó ti ìlú èbó dé ń lórí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbẹ̀ lókè òkun tí wọ́n rí ṣe àwọn tó sì wà ń bẹ̀ tí wọn ò tí ì rí ṣe lágbára Ọlọ́run wọn gbọ́dọ̀ rí ṣe rìn torí pé ọjà tá a bá fowó pilẹ̀ rẹ̀ owó la fi pa gbogbo ẹni tó ṣáájú ajé lọ lágbára Ọlọ́run ó rí tajé ṣe. ok ọ̀rẹ́ mi àlùmọ́ information kan lélẹ́yìí níwájú mi bọ́ ọ bá rówó tó o kọ́lé tàbí tó o bá rówó ra lé lórí tó jẹ́ pé gbogbo àwọn ọmọ rẹ náà ń jẹ gbèsè lé tí wọ́n ń gbé wọn lọ ilé ẹjọ́ mo fẹ́ kọ fáìlì yẹn náà mọ́ kéèsì tó o fẹ́ fi bá mi jà sọ gbọ́ kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà wọ́n ń gbà wọn ọmọ rẹ lọ ilé ẹjọ́ l'Amẹ́ríkà case file tiẹ̀ lélẹ̀ iwájú mi o ni mo tẹ́ yìí o wọ́n tẹ́ táǹbìlì ilé ayé rẹ sílẹ̀ níwájú mi ó ti rí case file ilé ayé rẹ wọ́n tẹ́ sílẹ̀ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ níwájú mi yìí àwọn ọmọ ẹnìkan náà ni gbogbo ilé o àtiwọ́ náà wọ́n kà sí ọ létí kó lè wọ̀n rẹ́kọ̀dù so kí ló lè bí ọ dáadáa kó lè tètè fáìlì kéèsì ẹ kí n tó wá fún ọ ní red card ọ̀gá ẹ̀tì mi second yellow card mo pe léyìí mo fẹ́ kí ló bí ọ dáadáa kí n tó ẹ̀sẹ̀ wá yẹ red card gangan lù ọ́ now bọ́ bá jẹ́rọ̀ ni kò sọ o eléyìí rule on access to court records case number name date of party birth type court case type case status filing date case caption orílẹ̀-èdè Amẹ́ríkà lélẹ̀ o ọmọ rẹ TBA tó bẹ̀rẹ̀ orúkọ rẹ̀ ká má dárúkọ àwọn ọmọ ọlọ́mọ láfẹ́fẹ́ torí pé wọ́n wálé ayé wọn láti wá lògbésí ayé tiwọn ìwọ bàbá wọn ni wọn ò fàkísà mọ́ lẹ́nu ìwọ lọmọ ọsàn tó ń kó gbóngbó bá màmá rẹ ìwọ lẹrú kan tí mo ní búgbẹrú ìwọ lẹnìkan tí gé lọ́wọ́ nu létí sọ gbogbo lédìlé agéka ìwọ ló kó gbogbo èyí báràn rẹ so ọmọ rẹ TBA àrùbẹ̀rẹ̀ orúkọ rẹ̀ defendant ni nínú kéèsì eléyìí Ìyásteville District Court ni wọ́n gbé lọ kí lẹ̀ṣẹ̀ rẹ̀ failure to pay rent filing date 30/5/2024 caption K Management Company Incorporated agent versus kìnìkan yẹ̀kínì etol HGLC Associates àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ọmọ rẹ̀ yìí kan náà ni mílíọ̀nù tí òrówó lé san bó ṣe yí ọ tó l'Amẹ́ríkà bó ṣe dáa fún ọ tó l'Amẹ́ríkà kò rówó lé san again okay o
the same court náà wọ́n gbé lọ kí ni case failure to pay rent date 21/8/2025 HGLC Associates LLP versus BAR yẹ̀kínì kákọ́fà ilé tó kù eléyìí the same ọmọ náà ni ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ failure to pay rent date 2/12/2025 LLP versus BAR yẹ̀kínì lọ bẹ́ẹ̀ ọmọ yìí kan náà tún ní lẹ́lẹ́kẹrin kí lẹ̀ṣẹ̀ tó tún ṣẹ̀ failure to pay rent open àwọn kéèsì mẹ́ta ti tẹ́lẹ̀ wọ́n ti close ẹ̀ open 3/2/2025 ṣé ègbé nǹkan ṣe dátà mi nǹkan kan gbọ́dọ̀ sí mi mo bá dé o ok 3/2/2026 ó tún jẹ́ gbèsè nínú ọdún tá a wà yìí nínú oṣù kejì tá a lò tán yìí lọ́wọ́ ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi LLP versus BAR yẹ̀kínì etol ìkẹta ok ìkẹrin yẹ̀kínì ISM ká forúkọ bọmọ ọlọ́mọ náà láṣìírí kí ni ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà rẹ̀ ń gbé failure to pay rent náà ni ok ẹni tí ń bá òun jà tall OAX apartment LLP versus yẹ̀kín ISM ká forúkọ ọmọ ọlọ́mọ náà láṣìírí eléyìí another one yẹ̀kín KAU lọ́bẹ̀rẹ̀ orúkọ mi eléyìí kí ni kéèsì tiẹ̀ náà failure to pay rent date 15/11/2018 UME BLVD LLC versus KAU yẹ̀kín another one ọmọ rẹ̀ tàkọ́kọ́ òun náà tún lélẹ́yìí kí lẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ failure to pay rent 17/1/2019 UMES BLVD versus KAU another one ọmọ yẹn náà ni kí ló tún ṣe failure to pay rent déètì wo 8/5/2019 wọn kò náà bẹ̀ another one ọmọ rẹ̀ yìí náà tún ni kí ló tún ṣe failure to pay rent kí ni déètì 18/9/2019 RUN versus ọmọ rẹ̀ ọ̀hún another one the same ọmọ kí ni kéèsì ẹ̀ failure to pay rent déètì wo 15/10/2019 another one ìwọ gangan kí lẹ̀ṣẹ̀ rẹ tort kí ni ìtumọ̀ tort yẹn náà ẹ bá ń wo TORT ẹ jẹ́ n sáré wò ó mí ni ẹ̀ ká wo ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ bó bá ti ń gbọ́ awí mọ́jà ń pèdé lẹ o fẹsẹ̀fẹ́ o èmi lọ fẹ́ wádìí mi o meaning of tort TORT a tort is a civil wrong other than a breach of contract that causes harm, injury, or loss to another person's body, property, reputation, or dignity, for which the law provides a remedy, usually monetary damages. It originates from Latin, meaning twisted. Jìbìtìnú téèyàn bá ti twist nǹkan, wrongful act, and focuses on compensating victims. Ọ̀sán wo tán ràn bí eléyìí. Okay, key aspect of tort. Purpose: to compensate the injury part plaintiff for losses caused by the defendant. Distinction: unlike crimes, wrong against society, torts are private dispute. Ìjà abẹ́lé nu ẹ má jà tó ń lórí ìjìnà mọ́ torí lẹ́yìn ọmọ ìgbà táìmù wa. Ok ọ̀rẹ́ mi ò ní ó lé lẹ́yìn date 1/2/2012 bákan náà yẹ̀kín TAI lọ́bẹ̀ lórúkọ ẹni òǹtọ̀hún case type tort open date 22/9/2016 another one yẹ̀kín
TANI ká má dárúkọ àwọn ọmọ ọlọ́mọ kẹ́ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ó dàbí pé tọ́ọ̀tì náà ni date 23/4/2012 kí ló dé tẹ̀ ń ṣẹ̀ báyìí tán gbé ń lọ kóòtù tó tó bẹ́ẹ̀ eléyìí yẹ̀kín TAWA ńlọ́bẹ̀rẹ̀ orúkọ onítọ̀hún ẹ̀yin náà mọ̀ wáyé ó kù sí kí ni tó dìjà wọn kí ni déètì 16/2/2012 another one yẹ̀kín TAWA kí ni kéèsì wọn tọ́ọ̀tì náà ni déètì 16/2/2012 another one yẹ̀kín TAWA kí ni kéèsì criminal kí ni déètì 28/11/2003 the same person thought déètì 28/2013 the same person èyún yẹ̀kín TAWA thought date 28/2013 okay ni wọ́n close ẹ̀ so ó tún kú o wọn fẹ́ ẹ má jẹ́ ń lọ bẹ̀ mọ́ ni o ẹ má jẹ́ ń lọ bẹ̀ so bọ́ bá need evidence ẹ̀ n ó gbé jáde fún ọ gamboro ni òun lélẹ́yìí Housing Authority of Christfield address wọ́n fi ibẹ̀ city wọ́n fi ibẹ̀ state wọ́n fi ibẹ̀ zip code wọ́n fi ibẹ̀ tenant defendant ó kọ́ ọmọ ẹni bẹ́ẹ̀ so ó láti wà very very careful àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi àjáwó ọ̀rọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá làbàbọ̀ ọlọ́rọ̀ ó ṣe ó ní wọ́n ń ṣe nǹkan kan láti tánìsí méje èèyàn kó lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nu wa máa gbé nǹkan sára àmọ́ hóòdì nǹkan ṣùgbọ́n kó lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ lọ́wọ́ wa tá a lò against ẹ tẹ́lẹ̀ tó rà mọ́ mọ̀ ni having said that máàlù kan tí wọ́n jẹ́ ọmọ Ọ̀yọ́ Mr. Akínwálé tí wọ́n bá wo program yìí wọ́n máa wo pé Mr. Awíkonko mo dẹ̀ á pè yín mo dẹ̀ á bá yín sọ̀rọ̀ adẹ̀jọ́ sọ̀rọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn tún padà ṣe nǹkan míì n tí mo fẹ́ jẹ́ kó yé wọn ni wípé eléyìí ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ mi sì rèé òrò mọ́sọ̀kò ni ó lélẹ́yìí tí mo mú lọ́wọ́ yìí wọ́n sọ tíjọba wa parí lẹ́yìn eléyìí déédéé bí ọba wa parí lẹ́yìn eléyìí ẹja máa já lọ títí dọjọ́ tọ́lọ́mbà sọ fúnra lára ẹ̀ so because èyàn ò lè sọ̀rọ̀ sí mi kí n má fèsì ńlọ́jẹ́ kí n má sọ wípé ókè o ẹni tí ó parí ìjà yóò tó fẹ́ kí ìjà yóò parí o ẹ sọ fún àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń sọ̀kò kí wọ́n hàǹgì ẹ̀ kí wọ́n má sọ mọ́ sẹ́wọ̀n pé tí mo sọ tẹ́lẹ̀ ni pé jọ́tán bá tó hàǹgì ẹ̀ fódìdí oṣù kan ni mo tó máa sinmi but now a fẹ́ kí peace ó reign bó bá lè reign kájọ gbìyànjú ẹ̀ wò so I want to cease fire on just two things. Number one, throne Aláàfin. Number two, personality Aláàfin. Lẹ́yìn ẹ̀ bí èèyàn bá kàn mí látọ̀yọ́ èmi àtòótọ́ ọjọ́ bára wa délẹ̀ o. Torí ìgbà náà lásọ wípé ètí bá ti jọ sọ̀rọ̀ àti promise ara wa naturally mo jẹ́ nìkan tí mo ń sòótọ́ ntí bá ti rìn lásọ ẹnìkan kì í yànnà ẹ̀ lódì bí n ó ti ṣe ni mo ti sọ òun lóòótọ́ mo accept ńgbà tí ẹ bá mi sọ̀rọ̀ mo dẹ̀ sọ wípé àrọ̀ ní ọ̀wálé Oníkòyí ó sinmi ogun lílọ ṣùgbọ́n gbogbo àwọn tí mo lẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ǹjẹ́ ti bá wọn sọ̀rọ̀ because mo tún rí nǹkan tó post lẹ́ni o ẹ wí fún wọn pé àwọn ìtàn tí ó díjà lẹ̀ kí wọ́n mọ̀ pamọ́ because lẹ́ni báyìí nísìnyí ntí Ọ̀yọ́ legacy tó tún post lélẹ́yìí it is an irrefutable fact that Aláàfin ruled old Ọ̀yọ́ empire he never sold his people into slavery ṣe rí pé nonsense nìyẹn ṣe rí pé tí ó tún fàjà padà nìyẹn ṣe rí pé à ń jèkúrò ọ̀rọ̀ nǹkan tán nìyẹn tó ń gbọ́n wẹ́ẹ̀ sáwo ẹ̀dẹ̀fẹ́ káwọ́ dákẹ́ bí ìgbà tí wọ́n fẹ́ mú yàn lọ́wọ́ dání ni so tálàfin bá rule old Ọ̀yọ́ empire kẹ́nìkan wá sọ pé Aláàfin ò ta ẹrú tàwa ni wá ń tẹrú ta ní kẹrù tí ń tà á bí ọmọ yindeyinde kí lẹ wá ń pè bẹ́ẹ̀ lẹ́pàyà fún sẹ́ńpáyà kan wà tí kìí ṣe pé wọ́n tẹrú ń bẹ̀ ṣé ìṣẹ́rú tán ṣé ìṣẹ́ ẹ̀ńpáyà tán ti ń tẹrú ni wọ́n ṣé ìṣẹ́ ibi tán ti ń tẹrú wọ́n ń pè lẹ́ńpáyà ibi tán ti ń kẹrú jọ ṣé ìṣẹ́ náà ń pè lẹ́ńpáyà ibi tá ti ń káwọn èèyàn jọ
Aláàfin was never into slave trading. Business kí wà l'Aláàfin ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀rẹ́ mi, business kí ni Aláàfin ṣe tẹ́lẹ̀? Tẹ́ fi ń pariwo kiri pé l'empire. So, ǹtí ọ̀rọ̀ yìí ó, ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó, a ní sẹ́ǹsì tó pọ̀ gan-an. Ọ̀rọ̀ yìí ó, ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó, a ní kúkú sì tó pọ̀ gan-an. Ọ̀rọ̀ yìí ó, ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó. Olúwa rẹ̀ á jà gidi gan-an. So, Mr. Akinwale, may God bless you, may God be with you. Ìbànújẹ́ ò ní kàn yín o. Ẹ ní mòṣì. Thanks for, because mo rí originality nínú ọ̀rọ̀ tẹ́ sọ. Mo rí fact ń bẹ. Mo rí simplicity ń bẹ. Mo rí ìfẹ́ láti wá ìrẹ́pọ̀ nínú nǹkan tẹ́ sọ. Agreed. Ṣùgbọ́n eléyìí tí mo ṣe lálẹ́ yìí, n tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo fẹ́ sọ ni. N sì gbọ́dọ̀ mọ́ sọ mọ́ màmá ni. Kí ọ̀rẹ́ mi ó lè bá panu mọ́ láti ìsìn lọ àti títí láéláé bí ìbátan bá fẹ́ ṣe wedding. Wọ́n á ní ta ni nínú yín tí kò fẹ́ ká so àwọn méjèèjì yìí papọ̀ gẹ́gẹ́ bí tọkọ àtìyàwó. Bá a bá rí ẹnikẹ́ni kólúwa rẹ̀ ó jáde síta, bí ò bá sí kí ó pa ẹnu rẹ̀ mọ́ títí láéláé. Mo fẹ́ kí ọ̀rẹ́ mi ó panu ẹ̀ mọ́ títí láéláé kó má sọ̀rọ̀ mọ́. Tí ó bá wá sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ kan Ọọ̀ni. Àti dídá àtẹ́lẹ̀ tí ọ̀dà àfẹ́ kó bá a praise Ọọ̀ni, kó má praise Ọọ̀ni, kó má sọ̀rọ̀ kan Ọọ̀ni, kó má sọ̀rọ̀ kan throne Ọọ̀ni. Kí wọ́n mọ̀ pé Aláàfin ní olórí aládé. Ẹ ti ń rí bá nísìn tán bá ti lè ṣe o, kí wọ́n mọ̀ pé Aláàfin ní olórí aládé. Kí wọ́n mọ̀ sọ̀tàn tó máa portray Aláàfin gẹ́gẹ́ bí olórí ọba ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Kí wọ́n mọ̀ sọ ìtàn, wọ́n lè sọ empire wọn o, bọ̀tẹ́lẹ̀ tí ó rù wá sókè tí ó mú bínú wa wá, kí wọ́n mọ̀ sọ, kí wọ́n mọ̀ pòwe o, tán bá pòwe a máa dáhùn sówe. Ṣé rí pé sẹ́yìn pọ̀? So gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire, àlàáfíà ìlú, Jimoh Mubarak, God bless you, Alhaji Luku Jazz, ní mòsí ní mọ̀bà, sáàwẹ̀ ń lọ, Mr. Bimbola Oladosu, sáàwẹ̀ ń lọ, sẹ́ ń gbà á. Fast of history ṣé à ń gbààwẹ̀ because àwẹ̀ Christian àti Muslim ló ń lọ lọ́wọ́. Èmi gan bí mo ṣe wà mo wà nú àwẹ̀. Ok, mo ti sínú. Mo wà nú àwẹ̀, mo fẹ́ jẹ sàárì o. Bẹ́ẹ̀ bá ní tẹ́ fún mi tí ń fi ṣe sàárì o. Ẹ̀yin Muslim ò láàánú lójú sá. Ẹ lè fún mi ní tí ń fi gbààwẹ̀ àti tí ń fi ṣe sàárì. Tó bá já àwọn Christian ni, sáwọn Christian gan gbé nǹkan kan wá, wọn ò gbé nǹkan kan wá o. Irọ́ ọ̀dà tí ń gbọ́ lálàáfíà o. Kò sẹ́ni tó láìkì mí nínú gbogbo yín. So, we all want peace. And we pray for peace. Kò sí ní ta fẹ́ gbà nínú because the way báwọn yẹn ṣe ń portray ẹ̀ ń bú Aláàfin ń bú Ọ̀yọ́ ó wà very very insulting, ó dẹ̀ wà disturbing, ó ń bí ìyàn nínú gan because kò sí ọjọ́ tí mo jáde tí mo dédé bú Ọ̀yọ́ rí àfi tí ọ̀rọ̀ bá wá látọ̀yọ́. So kọ́lọ̀ nínú àánú ẹ̀kọ́ bá fún brother Shaggy lálàáfíà o, ọ̀rọ̀ rẹ̀ ń dẹ̀ tún bá àyàn lẹ́rù o. Wọ́n ní wọ́n yìn ń bọ̀ ní Ọ̀tà níbi náà ti lọ ya skit lábẹ́ bíríìjì Ṣàngó Ọ̀tà. Wọ́n yìn ń bọ̀, wọ́n rán sáré rọ̀ṣẹ̀ lọ sí hospital ní Alákòókò. From there wọ́n ti gbé lọ sí hospital kan lẹ́kọ̀ọ́. Kọ́lọ̀ nínú àánú ẹ̀kọ́ bá fún ní àlàáfíà ara. Náà lẹ́nìkan pò Págà, wọ́n yin Samuel Perry, gbajúmọ̀ òṣèré aláwàdà àti adẹ́rìnpòṣónú tọ́pọ̀ èèyàn mọ̀ sí brother Shaggy níbọn lágbègbè Ṣàngó Ọ̀tà nípínlẹ̀ Ògùn lásìkò tó ń ya fídíò àwàdà kan, ṣùgbọ́n ó ti ń gbádùn nílé ìwòsàn tó wà báyìí. Kọ́lọ̀ nínú àánú ẹ̀ bá fún ní àlàáfíà ara tó péye. Brother Shaggy, you shall not die but live to proclaim the power of God Almighty. Ọlọ́run nínú àánú ẹ̀ yóò dáwọ́lé ọ, nǹkan ò ní sí ọ kò ní sẹ̀mí rẹ, fìrífìrí ilé ayé nu lágbára Ọlọ́run. Ìwọ lọ ṣiṣẹ́ rẹ, ẹ̀mí tó ṣẹ́gun sí tó ní jẹ ọbẹ̀ rẹ̀, ìwọ lọ jẹ ọrọ̀ iṣẹ́ tó ṣe lágbára Ọlọ́run, ẹni ẹlẹ́ni ò ní jẹsẹ́ rẹ o. So like I said, bí ọ̀rọ̀ wa máa parí, a máa parí ìjà wa. Mo ti rí gbìyànjú ọ̀rẹ́ mi dáadáa. Gbogbo bó ṣe ń lọ bí ọ̀rọ̀ Yorùbá ṣe ń lọ. Ẹja gbọ́rọ̀ gbìyànjú o. Eléyìí á bú tọ̀hún, tọ̀hún á bú eléyìí.
ìjà ò ní àtàláàfin ok máa yẹn ló ń sọ̀rọ̀ kò yìí. yẹ kó máa jẹ́ ní tí ó fa ń bọ̀ jẹ́ ń wo bóyá mo lè play ẹ̀ láti bẹ̀rẹ̀. ìwà. ok ẹ mà kú àsìkò yìí o ẹ lólùfẹ́ gbìyànjú ẹ kú àsìkò yìí ọmọ òòtú ajíire. máa yẹn wá ìsì gan. ọ̀tọ̀ ní post tí mo fẹ́ make tẹ́lẹ̀ kí Mr. Akínwálé Ògúntọ́wọ̀ Mr. Akínwálé Ògúntọ́wọ̀ Aláàfin kí wọ́n tó tún pè mí tí wọ́n tó fún mi ní voice note lóòótọ́ wọ́n ti ń bá mi sọ̀rọ̀ láti bí 2 weeks ago tí mo wò pé no. ǹjẹ́ ẹ mọ̀ pé máàlù Ògún Akínwálé Ògúntọ́wọ̀ yìí bàbá yẹn ní sùúrù pọ̀ láti last week náà ti pè mí Mr. Awikonko ẹ jọ̀ọ́ ẹ create platform wọ́n lè mi ní kí n create platform gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ń pọ̀ yọ sọ̀rọ̀ ń pa fẹ̀ àwọn fẹ́ kí gbogbo wọn wà lójú kan àwọn fẹ́ ká parí ìjà ìjọ wo mo máa ráàyè sọ̀rọ̀ wọ́n ti ń pè mí ń pè kọ́ mo dẹ̀ sọ fún wọn wípé kì í ṣe tìgbéraga mò ń wá táìmù tó jẹ́ pé a máa láǹfààní àti sọ̀rọ̀ tó pọ̀ because this man is a man of peace Mr. Akínwálé Ògúntọ́wọ̀ ohun tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ̀ láti ṣe ni máa yí sọmọ encourage láti ṣe because gbogbo ohun tí ń fly over káàkiri orí social media ó yẹ àgbà òsì ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro ó túmọ̀ sí pé àwọn àgbà tá à ń pè lágbà gan àgbà òpònú ni wọ́n àgbà wọn ò tó lé ó pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n ni àgọ̀ ni majority wọn bá dàgbà ntẹ̀yìn bá dẹ̀ ní kì í yáàyàn so máa yìí ló hùwà àgbà lọ́wọ́ wípé nǹkan ò gbọ́dọ̀ máa lọ báyìí ọmọ Ọ̀yọ́ ń búfẹ́ ọmọ Ifẹ̀ ń bú Ọ̀yọ́ à ń bú Aláàfin à ń bú Ọ̀ọ̀ni ọjọ́ wo láṣẹ lè dà bí ìgbà tí ìgànnà wa ń là lẹ́yìn ni atẹ́gùn fẹ́rẹ́fẹ́ ọmọ yọ wọlé báwo ọmọ Yorùbá ọba lè fọ̀rọ̀ búra wa àwọn ẹ̀yà míì tán gbọ́ Yorùbá wọn mọ̀ gbọ́ nǹkan tá à ń sọ so ní tilẹ̀ ń tọ́lọ́ wọn bú èmi o àwọn ọmọ Ọ̀yọ́ náà ni wọ́n ń bú wọ́n dẹ̀ ń bá wọn sòótọ́ ọ̀rọ̀ wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wọn wípé àwọn fẹ́ kí kinní ìhorodò kóró èèmù mi now nínú project wa tá a gbé kalẹ̀ àwọn èèyàn sọ pé wèrè l'Awikonko ó sì máa sọ gbé lẹ́kọ̀ọ́ tó máa sọ gbọ́ ọ̀rọ̀ tó ń sọ bọ́lá wọn bá ṣe dá mi nù ọ̀tọ̀ọ̀tọ̀ ló rìn á yàtọ̀ sí bí àkọ́kọ́ treat kan ká tó treat kan so nínú project wa ò ní wípé báwo nífẹ́ àtìrẹ́pọ̀ ó ṣe wà nílẹ̀ káàárọ̀ òjíire báwo la ṣe máa sọ̀tàn tí ó so wá papọ̀ yàtọ̀ sílẹ̀ tí ó yà wá nípa again ẹnìkan sọ̀rọ̀ kan fún mi pé àwọn ọmọ ẹ̀yìn olóyè Sunday Igboho wọ́n ń bú Ìbà Gani Adams mo wá ní we don't want that o àfẹ́yẹn nìsín o normally Ìgbòho ọ̀ràn nìkan kan ń ṣẹ́ àwọn aríjẹ́ǹdì mọ̀dàrú wọn tún kóra wọn jọ òun àwọn adásínilọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ wọn tún kóra wọn jọ yẹn what we want now is avenue tí Ìbà Gani Adams tí ó fi lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó lè Sunday Adéyẹmọ Ìgbòho lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ìbà Gani Adams grace and avenue tá à ń wá nìyẹn o ìrẹ́pọ̀ là ń fẹ́ nílẹ̀ káàárọ̀ òjíire and we will all be partakers so àádẹ́jọ project gbogbo ẹ̀ papọ̀ kọ́lọ́run nínú àánú ẹ̀ kó fún wa ní àlàáfíà ara àtẹ̀mí gígùn à ń fẹ́ àlàáfíà nílẹ̀ káàárọ̀ òjíire ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ brọ́dà mi ìgbìyànjú the effort. mo fẹ́ kẹ́ gbọ́n tí wọ́n sọ mẹ́sẹ̀tẹ̀ bá wá ní fún Mr. Akínwálé Ògúntọ́wọ̀ ẹ fi sí comment section pẹ̀lú opinion yín. ẹ káalẹ́ Ògbìyànjú TV ẹ ṣeun mo rí orúkọ yín lórí Facebook ń sìn mo fi pé Akínwálé Ògúntọ́wọ̀ lórúkọ mi ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí mo wo gbogbo bó ṣe ń lọ bí ọ̀rọ̀ Yorùbá ṣe ń lọ eléyìí abú tọ̀hún abú eléyìí ìjà ò ní àtàláàfin kò yẹ kó máa jẹ́ ní tí ó fa ìtàkìtà láàrin wa mo fi Ọlọ́run ọba bẹ̀ yín ẹ bá ní sùúrù. bàbá yìí ń bẹ̀ wá ni o. ẹ má jẹ́ kí ọ̀tẹ̀ tó tú ìran Yorùbá tí ó fa wá sẹ́yìn díẹ̀ nígbà kan tó já sọ ìlú ní tó já sọ àwọn èèyàn jankan nù ẹ má jẹ́ ó tún ti ṣẹlẹ̀ láàrin àwọ̀ ọ̀dọ́ gbogbo bá ṣe ń para ọ̀tá ń gbéra wa síta lórí ayélujára yìí ó bà mí nú jẹ́ gan o ó bà mí nú jẹ́ gan mi ò fẹ́ kí a máa bá báyìí lọ mo ti pe gbogbo àwọn bloggers àwọn tó ń sọ ní àwọn tó wà on the Ọ̀yọ́ side àti àwọn tó wà on the Ifẹ̀ side ẹ jẹ́ kí gbogbo wa kóra wa jọ ẹ jẹ́ ká kóra wa pọ̀
ẹ jẹ́ ká fi ìfẹ́ gbélé ayé, ká píríìchì ìfẹ́ fún ọ̀tẹ̀ gan tí ń bẹ láàrin Yorùbá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo ti pa Almaroof, mo ti pe Mokunfaya arábìnrin dáadáa yẹn, arábìnrin Èkìtì yẹn mo ti pè é, mo ti pe Crossblog, mo ti pe Ọ̀yọ́ Empire, mo ti pa àwọn míì náà tó tún pọ̀ lọ. Ẹ jọ̀ọ́, I'm reaching out so we can have something tá a lè dúró lé lórí láti pè fún ìfẹ́ láàrin ìran Yorùbá. Bá a ti ṣe tá a sọ ìlú ńlá kan nìyẹn, mi ò fẹ́ máa dárúkọ. Bá a ti ṣe tá a fi sọ ipò ńlá kan nìyẹn, mi ò fẹ́ máa dárúkọ. Ẹ má jẹ́ kí ìran Yorùbá ó di ẹ̀yìn. Ẹ jẹ́ kí àwa gangan káwọ̀ ọ̀dọ́ ká kóra wa jọ ká pe kábíyèsí Ọ̀nìrìṣà, kábíyèsí Aláàfin of Ọ̀yọ́. Ẹ gbọ́dọ̀ ṣepọ̀ ní ẹ̀ ní fi ọ̀tẹ̀ ní kankan bá ń bẹ láàrin yẹn ní fífi ìyà